kú déédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohun Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò Ohun Àánú wa yìí láti ń ru ara wa sókè fún ìṣerere, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ọ̀run rẹ̀ ó ṣí lọ́dún yìí lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Kí ni Ohun Àánú tòní? Ẹnu dùn rò fọ́, kódà ẹnu lu gángan ju ń gángan lọ. Ẹni bá ń purọ́ fún èèyàn ṣèkà, ṣùgbọ́n ẹni ń purọ́ fúnra rẹ̀ ńkọ́, ó ń ṣọkàn ara rẹ̀ níbi ni. Àbó gbọ́. Ẹnu dùn rò fọ́, kódà ẹnu lu gángan ju ń gángan lọ. Ẹni bá ń parọ́ fún èèyàn ṣèkà, ṣùgbọ́n ẹni ń parọ́ fúnra rẹ̀ ńkọ́, ó ń ṣọkàn ara rẹ̀ níbi ni. Ọ̀rọ̀ yìí ló mú mi rántí ọ̀gá agbo. Ọ̀gá agbo tó ọmọ 20 ọdún kí wọ́n tó mú wá látàbúlé wọn. Nígbà tẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ní kọ́gá agbo wá sílùú Ìbàdàn láti wá bá wọn jàǹfààní ẹ̀, kóun náà lè bá wọn so táì mọ́rùn ṣiṣẹ́ ìjọba. Ẹ wò ó, ọ̀rọ̀ ọ̀gá agbo kì í ṣètàn kan lọ rẹpẹtẹ o. Ìtàn tí máa pa mí lẹ́rìn níbi ń bá rántí ọ̀rọ̀ ọ̀gá agbo. Kákan lè fèyí gbára wa níyànjú ni lọ́dún tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí. Nígbà tí wọ́n mú ọ̀gá agbo dé iléèwé primary, àwọn ọmọ kíláàsì rẹ̀ ò jẹ́ pé ní bùọ̀dá rárá o. Bí wọ́n ṣe ń pe ọ̀gá tíṣà, bẹ́ẹ̀ ni wọ́n ń pe òun náà ní ọ̀gá agbo, nítorí pé òun nìkan ló jẹ́ ọmọ 20 ọdún ní primary 2 tí wọ́n fi sí. Kódà ó ga ju tíṣà rẹ̀ lọ́nlẹ̀. Lọ́jọ́ tó ga agbo bẹ̀rẹ̀ sùkúù, ó ṣèlérí fún bàbá rẹ̀ pé òun ò tẹpá mọ̀wé, òun ò ní kówó bàbá òun sígbó, òun sì fi sùúrù àtọkàn akin kọ́ ẹ̀kọ́ tí òun lọ kọ́ ní àkọ́yanjú láti lè bá àwọn ọ̀mọ̀wé fikùnlukùn tó bá dọjọ́ iwájú. Ẹ wò ó, nígbà tí èsì ìdánwò táàmù àkọ́kọ́ máa jáde, nínú àwọn 30 tí ń bẹ nínú kíláàsì wọn, ipò 30 ni wọ́n fún ọ̀gá agbo. Nígbà tó mésì ìdánwò wá fún bàbá rẹ̀, inú bàbá rẹ̀ bàjẹ́. Ó bi léèrè pé, agbo, ṣé bó ṣèlérí pé ò ní dójú tì mí, ó sì ṣèlérí pé ó ṣàṣeyọrí nínú ẹ̀kọ́ yìí? Ọ̀gá agbo rọ́rọ̀ sọ o, ṣùgbọ́n fi dá bàbá rẹ̀ lójú pé irú ẹ̀ ò tún ní wáyé mọ́. Ó tún ṣèlérí pé ohun tó bá gbà lòun ò fi fún un, òun ò ní dójú tì bàbá òun ní táàmù kejì. Ẹ wò ó, ọ̀gá agbo sa gbogbo ipá rẹ̀ o. Nígbà tí ìdánwò táàmù kejì ó fi jáde, nínú àwọn 30 tí wọ́n ń bẹ ní kíláàsì rẹ̀, ipò 30 lọ̀gá agbo tún ṣe lọ́tẹ̀ yìí. Ẹ wò ó, nígbà tí bàbá ọ̀gá agbo tún fi rí èsì ìdánwò, irú ìbéèrè àkọ́kọ́ tó béèrè ló tún padà béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ o. Ohun kan náà tá a gbọ́ lẹ́nu ọ̀gá agbo ní táàmù àkọ́kọ́, òun náà ni ọ̀gá agbo tún tẹnumọ́ ní táàmù kejì. Ọ̀gá agbo fọwọ́ kanlẹ̀, ó fi bánu, ó sì nawọ́ náà sọ́lọ́run. Ọ̀gá agbo wípé Ọlọ́run ń gbọ́. Ó tún ìlérí sí bàbá rẹ̀ pé nígbà tóun bá tún mú èsì wá, inú bàbá òun yóò yọ sóhun. Ẹ wò ó, ọpẹ́ ni fọ́ba òkè. Nígbà tí èsì ìdánwò táàmù kẹta ó fi jáde, nínú àwọn 30 akẹ́kọ̀ọ́ tí ń bẹ ní kíláàsì, ipò 30 lọ̀gá agbo tún ṣe o. Kódà olùkọ́ kọ lẹ́tà kan kékeré, ó sì lẹ́mọ́ ẹ̀yìn káàdì rẹ̀ wálé. Ohun tó wà nínú lẹ́tà náà ni pé sí bàbá tàbí ìyá tàbí alágbàtọ́ agbo, ọmọ tá a kọ́ fún táàmù 3 tá a sì béèrè lọ́wọ́ rẹ̀ pé 1+1 tó wá dáhùn tó ní 1+1. Ọ̀nà kan tá a lè fi ran ọmọ lọ́wọ́ ni pé ká mú kúrò nínú ilé ìwé. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Ẹnu dùn rò fọ́, kódà ẹnu lu gángan ju ń gángan lọ. Ẹni bá ń parọ́ fún èèyàn ṣèkà, ṣùgbọ́n ẹni ń parọ́ fúnra rẹ̀ ńkọ́, ó ń ṣọkàn ara rẹ̀ níbi ni. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọ̀gá agbo dàbí kọ́mẹ́dì, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń hùwà gẹ́lẹ́ bí ọ̀gá agbo lọ́dọọdún. Ẹ wò ó, lásìkò ìbẹ̀rẹ̀ ọdún báyìí, New Year resolution lẹ́ ò máa gbọ́ káàkiri, ṣùgbọ́n mélòó nínú àwa ènìyàn ni New Year resolution rẹ̀ ń bá a doṣù kẹta ọdún? Ọ̀pọ̀ ìgbà tá a bá ń resolute yìí, ó dàbí ìgbà tá a bá ń ṣèlérí fẹ́lẹ́dàá wa ni o, ṣùgbọ́n tí wà àti ṣe wà ọ̀rìnrìn ìmúṣẹ ìlérí wa. Ẹ wò ó, ìlérí ẹlòmíì ò tiẹ̀ ní lárí mọ́ lójú Ọlọ́run. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, kọ́kọ́rọ́ 3 kan ni mo fẹ́ fún ọ fọ́dún tuntun tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí.
ṣe rí kọ́kọ́rọ́ mẹ́ta yìí òun ni wọ́n máa ń fún gbogbo àwọn ènìyàn tí bá ṣalábàápàdé rẹ̀ níbẹ̀rẹ̀ ọdún. Kọ́kọ́rọ́ àkọ́kọ́ ni mo pè ní dúró. Wò ó, bí arìnrìn àjò bá ti ń rìnrìn àjò rẹ̀ tipẹ́, a dúró fún sáà kan láti sinmi tàbí láti wò bóyá òun ò tíì ṣìnà. Mo rántí ọmọ onínàkúnà lọ́jọ́ sí nínú Bíbélì. Lúùkù orí 15 ẹsẹ̀ 17 ni ó wí pé nígbà tí ojú rẹ̀ wálẹ̀. Ẹ wò ó, fún àìmọye ìgbà arákùnrin yìí ò ríra rẹ̀ rárá. Ìwọ ọ̀rẹ́ mi, dúró láti wo ibi tí o bá ọ̀rọ̀ ayé rẹ dé. Àsìkò tó lè dúró rèé nígbà tí ọdún tuntun bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kí ni kọ́kọ́rọ́ kejì? Kọ́kọ́rọ́ kejì ni mo pè ní ronú. Ẹ ò rọmọ onínàkúnà tí mo ń sọ̀rọ̀ rẹ̀. Bíbélì wí ní ẹsẹ̀ tá ń kà á lọ wípé àwọn alágbàṣe bàbá mi mélòó ni ó ní oúnjẹ àjẹyó àti àjẹtì, èmi sì ń kú fún ebi níhìn. Àbẹ́ẹ̀rí, tán bá sọ fún yàn wípé aláìnírònú ni, àìsàn gidi níbẹ̀ lára rẹ̀ o. Dídúró tọmọ onínàkúnà dúró láti wòye ayé ara rẹ̀, òun gan ló fà á tó fi lè ronú nípa ipò táyé òun wà gan lọ́wọ́lọ́wọ́. Ó bá ara rẹ̀ sọ ògidì ọ̀rọ̀, ó sì sọ òótọ́ fún ara rẹ̀ nínú ìyẹ̀wù ara rẹ̀. Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń fi new year resolution ta ara wa jẹ. Dípò ká bára wa sòótọ́ ọ̀rọ̀, ká béèrè àwọn ìbéèrè kàǹkà lọ́wọ́ ara wa nípa ohun tá a ṣe lọ́dún tó kọjá, èyí tá a fi sílẹ̀ láì ṣe, àti èyí tá a dáwọ́lé tí ò yẹ ká tọwọ́ bọ̀. Dípò kí wọ́n ṣe àwọn àwárí àti ìbéèrè wọ̀nyí fúnra wọn, ọ̀tọ̀ ni wọ́n máa bá kiri. Ọ̀rẹ́ mi, mú kọ́kọ́rọ́ kejì dání dáadáa, kò gbọdọ̀ jábọ́. Kọ́kọ́rọ́ kẹta ni mo pè ní ṣàgbékalẹ̀ ìsọdọ̀tun. Lórí ọ̀rọ̀ ọmọ onínàkúnà yìí náà ni, ní ẹsẹ̀ 18 nínú ìwé Lúùkù orí 15 ká náà ni, Bíbélì wípé èmi ò dìde, èmi ò sì tọ̀ bàbá mi lọ. Àbẹ́ẹ̀rí, ó pinnu láti ṣàgbékalẹ̀ ìsọdọ̀tun. Ní ẹsẹ̀ 20 Bíbélì wípé ó sì dìde. Ó dìde. Ṣé rí ìyàtọ̀ láàrin àwọn oní new year resolution àtẹni tó mú ìsọdọ̀tun wọnú ayé ara rẹ̀? Ó sì dìde. Ohun tó fà á tó fi dìde ni pé ó kọ́kọ́ dúró láti wo ibi tí òun báyé já. Lẹ́yìn náà, ó ronú nípa ayé ara rẹ̀. Ṣé wá rí bó ṣe ṣeé ṣe fún un láti ṣàgbékalẹ̀ ìsọdọ̀tun? Bíbélì sì jẹ́rìí pé ọ̀run ṣí fún ayé ọ̀dọ́mọkùnrin yẹn pátápátá. Ilé ìjẹ ọdún yìí tún bẹ̀rẹ̀ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi. Aṣẹ̀dá tún ti pé on your mark set go. Láìpẹ́, oṣù bàbàbà ó tún wọlé dé o, tí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì ó tún bẹ̀rẹ̀ ní pẹrẹ o. Nígbà náà bá dé, mo gbàdúrà ibi ire lòkè yóò gbé ọrẹ. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún ọ̀rọ̀ ọ̀tun ní ọdún tuntun. Mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí agbára láti dúró, kí wọ́n tún ronú, kí wọ́n tún ṣàgbékalẹ̀ ìsọdọ̀tun. Gbogbo agbára báyìí Olúwa bá mi fi fún wọn. Mo dúró lórí Kristi àpáta. Mo gbàdúrà pé ní ọdún yìí èmi àti ìwọ ní òní ẹ̀rí mérìírí lórúkọ Jésù. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.